ìjà àárín ògo ilẹ̀ yorùbá tí ó jẹ́ gbajúgbajà ọ̀jọ̀gbọ́n ni ìyún ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àti ààrẹ tí gbàgbọ́ wà pé òun ló lágbára jù ní gbogbo ayé ìyún ààrẹ orílẹ̀-èdè United States of America ààrẹ Donald Trump. ìjà ààrẹ àwọn méjèèjì ó mà ti ní agbára sí i débi wípé nínú ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí kì í ṣe ìròyìn mọ́ ẹni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká inú pé ìpàdé àwọn oníròyìn níbi tó ti kéde fún wọn pé níbi tọ́rọ̀ dé lọ́wọ́lọ́wọ́ yìí o ààrẹ Donald Trump tàbí ká ní ìjọba ilẹ̀ Amẹ́ríkà wọn ni wọ́n ti gbẹ́sẹ̀ lé òun pé òun ò lè wọ ilẹ̀ Amẹ́ríkà báyìí. gbogbo ìwé ìrìnnà tó ní fi lọ Amẹ́ríkà wọn ni wọ́n ti fagilé wọn ní kòńtúnṣẹ̀ lọ máa tún ìgbésẹ̀ míì ṣe láti gba ìwé ìrìnnà láti lọ sí orílẹ̀-èdè United States of America ni. bí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ògo ilẹ̀ Yorùbá tí wọ́n ń gbógo ilẹ̀ Yorùbá ga tí òkìkí wọn tó sì ní gbogbo ilẹ̀ Yorùbá, Nàìjíríà, ilẹ̀ adúláwọ̀ àti gbogbo àgbáyé, ọ̀kan pàtàkì ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. níbi tí orúkọ bàbá náà sì rìnlẹ̀ dé ó ní káàdì tàbí ká pè ní páálí kan tí wọ́n ń pè ní green card láti wọ orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìgbàkúùgbà tí ó bá wù ú. ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ yìí tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó wá kéde wípé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti kọ lẹ́tà sóhun wípé ìwé àṣẹ láti wọ Amẹ́ríkà tóhun ní àwọn ti gbẹ́gilé àwọn ti fagilé o àfi kí òun wá tún ìmí gbà kí òun wá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ míì. ó ní àwọn èèyàn tí ń wò pé kí ni nǹkan tó lè ṣẹlẹ̀, ṣe Ṣóyínká dáràn kan ni. bẹ́ẹ̀ ni Ṣóyínká ti sọ ọ́ nù pàdé oníròyìn tó pè wípé òun kì í ṣe ọ̀daràn, òun kò ṣe ẹ̀ṣẹ̀ kankan, òun kò sì mọ ìdí tí orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà. ṣùgbọ́n ẹ má wulẹ̀ dààmú ara yín jìnnà, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àmú ìdí tí orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká lórí. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kò kú dáràn, kò sì ṣe ẹ̀ṣẹ̀ kankan, ṣùgbọ́n ẹ̀tanú tí ààrẹ Donald Trump tó ń ṣe lórí bàbá náà ló fà á. a gbọ́ pé ìjà wà láàrin àwọn méjèèjì, kì í sì ṣe ìjà owó tàbí agbára wọn lóbìnrin. a gbọ́ pé Donald Trump fẹ́ gbẹ̀san lára Wọlé Ṣóyínká nítorí pé kò gbà tiẹ̀, kò sì fẹ́ kó wọlé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà. a gbọ́ pé inú bí Donald Trump lọ́dún 2016 tí Wọlé Ṣóyínká tó fa ìwé aláwọ̀ ewé ẹ̀, ìyẹn ìwé tó lè fi wọ orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìgbàkúùgbà ìtọ́pẹ̀ ní green card tí wọ́n ló fà á ya lọ́dún 2016 wípé bí Trump ṣe di ààrẹ Amẹ́ríkà kì í ṣe nǹkan tó dára nítorí pé ìfàsẹ́yìn ni yóò kó bá orílẹ̀-èdè ńlá náà. ṣùgbọ́n tó tún di pé Wọlé Ṣóyínká tó kéde pé bí Trump bá tún ti di ààrẹ fún sáà kejì ìyẹn lọ́dún tó kọjá tí wọ́n dìbò ààrẹ pé òun ò ní wọ Amẹ́ríkà. gbogbo eléyìí náà ni ó ń bí Trump nínú tí wọ́n sì lò rí Wọlé Ṣóyínká gẹ́gẹ́ bí ọ̀tá àti alátakò ẹ̀, pàápàá bó ṣe jẹ́ pé èèkàn tí wọ́n mọ̀ káàkiri àgbáyé ni ọ̀rọ̀ tó bá sì sọ gbogbo ayé ló máa ń tètè ń gbọ́. eléyìí gan la gbọ́ pé ó jẹ́ kó fi gbégi lé Wọlé Ṣóyínká láti má lè wọ ilẹ̀ Amẹ́ríkà, tá a sì gbọ́ pé eléyìí gan ni ló fa wàhálà àti ìjà láàrin.